èèyàn mi ó mà ti ju 5 days lọ báyìí àbí ẹ̀jẹ̀ nǹkan náà ó mà ti tó 5 days nsìn tí Queen Mother má ti dé UK àǹtí ẹlẹ́nu ṣípọn tìyẹn tó sọ pé òun máa fún ní reality where are you o Bukky Haram tó ti rí pé ọ̀gá lọ́gá wọn máa jẹ́ ọ̀gá níyà tíṣà tó ti rí pé àwọn tó ju ẹ lọ ìyẹn tó bá ti ju ní lọ ó lè ju nínú oní tó ò bá ṣe bẹ́ẹ̀ àbí no be you talk am torí àti oní tó ò bá fún ní reality check nǹkan tó bá wùwà ní ká sọ mo wá fẹ́ bẹ̀rẹ̀ pé when are you going to do the èmi tẹ̀ rò pé ó máa make a dramatic entrance nígbà tí Queen Mother tó ń ṣe premiere yẹn ni that will be a perfect time for you to that will be ibẹ̀ gangan la ganu sí kì í ṣe é sìn bá ìgbà tí àwọn ti ṣe premiere tán wọ́n ti ń show ẹ̀ ní everywhere every cinema ló ṣe wá ń sọ fún wa pé kinní kan ṣe kinní kan Bukky how market mo kàn ní kí n rán ẹ létí ni o pé ó tún ti lulẹ̀ o in case tí ò bá sẹ́ anybody tó ń sọ fún ẹ máa jáde sórí social media ẹ máa make empty threat mo ń sọ fún yín pé majority of you tẹ bá rí àwọn celebrity ọlọ́ ìyá yín máa balẹ̀ ni it's because you've not seen them it's not ṣẹ́rí òjò ló kẹ́yẹ lépọ̀ màdíyẹ they are different from àwa táwọn ṣe fracas àbí àwa táwọn lórí social media táwọn ṣe show these are celebrity wọn ò need the content láti jẹun ẹ má rò pé you are the same thing ọdún náà ẹ lè ní visibility ẹ lè ní kíní ọbọ àwọn ò need the visibility they do the real stuff that's where they get their money from the doors that they will open tó máa ṣí fún wọn tó bá kàn in fact tó bá ju bọ́ǹbù sí ilẹ̀kùn yẹn ò ní ṣí so how market àti Bukky Haram ẹ pẹ̀lẹ́ mà ẹ tún ti ṣẹ̀sìn awọ́rò wẹ́nà nǹkan tẹ́ ẹ ṣe lẹ́ ń jẹ náà kò tí ẹ yẹ kó wọ́ bọ́dà anybody nǹkan tẹ́ ẹ ṣe lẹ́ ń jẹ torí bíbá ìlàwà tẹ́ fún Ọlọ́run gbárí tẹ́ fògùn gbárí pé ẹ má wọ̀rí aya ni mò ń gbà kì í ṣọyàn má gba justice yẹn fún yín ni tèmi àárín nǹkan kan so ṣé ọ̀rọ̀ ẹ ló wá yẹ kó bá fún anybody ó tún ti lulẹ̀ anywho I'm not even surprised mo kó máa lulẹ̀ náà níbi tí a rò pé wọ́n máa arrest ẹ ni because nǹkan tèmi dúró dé yẹn pé wọ́n ti arrest ẹ o bàbá ẹ ṣẹ̀wọ̀n ọmọ ẹ ṣẹ̀wọ̀n so kí ni big deal tí wọ́n ìran mẹ́ta ti ṣẹ̀wọ̀n nìyẹn tí wọ́n náà bá ṣẹ̀wọ̀n èmi rò pé ó máa show face ó máa pull up ní premiere yẹn ni kán láì mẹ́wọ̀n kí ni big deal tí wọ́n náà bá ṣẹ̀wọ̀n ìwọ ló mọ̀ anywho ọ̀rọ̀ tá a bá wá gangan ẹ̀yin èèyàn mi ṣe ti gbọ́ wọ́n ní Wùmí má ti sú bàbá Mohbad ṣé 100 million ní àbí 200 million kí làwọn wá ṣe sọ́rọ̀ tó wà nílẹ̀ ìbáyẹn èèyàn lọ́n ó dàbẹ̀ ní pé méèyàn máa lọ́ǹgì o wọ́n ní Wùmí má ti sú bàbá Mohbad pé lẹ́yìn DNA gan wọ́n á ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ẹjọ́ wọ́n ní bàbá Mohbad ti ń ké ní báyìí o pé wọ́n sú òun pé kí ló sọ defamation ni bàbá Mohbad you watch your people fighting your battle ẹ̀yin gan fara yín ṣe bẹ́ẹ̀ pọ́mọ yẹn lọ́mọ àlè ṣe bẹ́ẹ̀ sọ pé ńlẹ̀ yín wọn kì í kẹtàn ṣe bẹ́ẹ̀ tú ọmọ yẹn under the bus ẹ tú ìyàwó ẹ̀yin lẹ́sẹ̀lì Wùmí fún àwọn blogger tó ń díràgì ọmọ yẹn lọ́jọ́ tèmi àtọ̀dọ̀ yín lógún ti gbà wọlé sí yín lára lórí ọ̀rọ̀ justice for Mohbad ẹ̀yin torí ìjẹkújẹ àtàtẹ́nù tẹ́ fẹ́ ṣe àti àtọrọbárà tẹ́ fẹ́ ṣe lẹ fi jẹ́ kó subject Wùmí èèyàn kan ló máa take blame wọ́n subject Wùmí àti Liam sí bully torí tiyín bàbá Mohbad ó tó bẹ́ẹ̀ ọmọ yẹn gan ti ẹ̀ gbìyànjú ó tó bẹ́ẹ̀ ó yẹ wá lọ wọ́wọ́ ń sìn bàbá Mohbad bàbá tọmọ ẹ̀ kú àwọn ọmọ tó wà nílé ayé ò tọ́jú wọn eléyìí tó kú yìí ló ṣàfẹ́ fi gba bára kọ́ má sìn o kọ́ bẹ́ẹ̀ compel Wùmí o kọ́ jálì Liam gbà ó yá ẹ lọ sí kóòtù ń sìn bàbá Mohbad gbogbo ilẹ̀ tó ra gbogbo àpapín tẹ́ ẹ fi owó Jossy for Mohbad ṣe gbogbo Wùmí is coming for it wọ́n á gbọ́ táwọn kan sọ pé tó bá jọmọ yín ló kú ṣó yẹ kán lè sùn bàbá ṣé wọ́n sọ fún yín pé Wùmí ló pa Mohbad ni torí I don't even know where that even come out from it's not coming from the house it's not coming from any witness ẹ kàn máa jókòó sórí social media ẹ dẹ̀ máa create narrative tó bá wù yín nǹkan tó ń pè ní ṣé hallucination ni àbí hallucination nìyẹn náà this is how you feel it's your feeling that you are using to judge what did not happen
ṣé feelings yín náà fẹ́ gbé lọ sílé ẹjọ́ about me ni? If anyone tí kankan nu tó bá ní evidence about that girl kó gbé lọ sí court. Ibi báyìí la wà tí Yomi gbowó tó lóun ti ní access sí CCTV camera at the end of the day torí owó àtọrọ jẹ náà lọ táwọn èèyàn dáwó sí at the end of the day ṣèbó ṣì wà àtọrọ jẹ náà. A lot is going on this social media space. Kí ni bàbá Mohbad ò tí ì ṣe tán? Ó ti kọrin, ó ti ṣe túsọ̀m, ó ti ralẹ̀, ó ti ṣí ṣọ́ọ̀ṣì, ó ti kọ́ hòtẹ́. Kí ni ó ti act fíìmù? Ó tún ti fẹ́ kọ̀wé ń sìn báyìí lórí justice for Mohbad. Kí ni bàbá Mohbad ò tí ì ṣe tán? Kí ló ṣẹlẹ̀ gangan náà? Ẹ mú ọmọ yẹn, Ọlọ́run ló yọ ọmọ yẹn. Ọ̀tá ẹ̀ ò bá ti kú. The bully was too much. Mi ò mọ bó ṣe survive lọ́mọ kékeré. Torí àgbàyà kan, atókù má kú kan, torí pé ó sọmọ nù. Ẹ fún wa ní evidence tó jẹ́ pé 15 people ló wà nílé. Nǹkan tí mò ń tẹnu mọ́ nìyẹn. Píyàn kan tó wà nílé kó sọ fún yín pé Wùmí ló pa Mohbad. Everybody were 2 or 3 people were there nígbà tí Mohbad máa kú náà. Apart from Wùmí, Tarosha is there, Nurse is there, Adura is there. So wọ́n á dẹ̀ wá máa wo Wùmí kó ga Mohbad lọ́rùn. Ẹni ẹ̀rin náà fi gun, ẹni yẹn dè ní kó mú stand you. Ẹ ló fi nǹkan sínú noodles ni. Ẹ kàn ṣé orí yín burú ni? Ṣé gbogbo yín lẹ wà nínú ilé ní tẹ̀kàn generate AI generated evidence tẹ̀kàn mú? Eléyìí tó wà correct tí tán attest sí, nọ́ọ̀sì wà bẹ́ẹ̀ ogun lábẹ́rẹ́, nọ́ọ̀sì attest sí, àwọn tó wà nílé attest sí, gbogbo èèyàn àtàwọn tó bá Wùmí jágan wọ́n attest sí pé the nurse came and give Mohbad injection. Wọ́n ṣe autopsy, wọ́n ní bí i injection àti gbogbo nǹkan tó àwọn oògùn tó ti fà, oògùn olóró tó ti fà, pé gbogbo ẹ̀ bí ó gbòdì lára ẹni. Wọ́n ní because the result is inconclusive. This is a scientific fact. Ẹ gbà yẹn gbọ́. Delusion yín ojú oorun yín ìyẹn lẹ ń gbé jáde pé Wùmí ló pa Mohbad. Bàbá Mohbad náà he was feeding àwọn bíi Boko Haram tí Boko Haram wà ń parọ́ fún wa lórí online tó dẹ̀ ń parọ́ pé òun ní evidence pé Elégùṣì ló ní Liam. Nísìnyí wèrè Lizzy yẹn ń jáde sí ó ń sọ fún wa pé ìbílẹ̀ ló tún bí Liam. Ṣé gbogbo àwọn pípọ̀ ẹ̀ ṣé wọ́n gbádùn lójú yín? Ṣé wọn ò ní ìdí abẹ́rẹ́? So gbogbo all this years tí Bukky ń sọ fún wa wípé Elégùṣì ló bí Liam tó tún wá bẹ̀bẹ̀ létà wípé òun máa apologize kì í ṣe Elégùṣì ló tún bí Liam. Lizzy tún gbé another theory jáde wípé ìbílẹ̀ ló tún bí Liam. Just imagine how ṣe bẹ́ẹ̀ tó sọ pé Offset ọkọ Cardi B ló tún bí Liam torí pé wọ́n jọra. Just imagine bunch of jobless people, useless people. Wọ́n sọ pé ṣé yẹ kọ́ ọmọ yẹn sí bàbá ṣe bàbá ló sọ ọmọ nù gbogbo búlì ìyínpá Mohbad tó kú ó ti sinmi èèyàn tó wà ní ayé nǹkan tó ọmọ yẹn fojú wí èlò gan ló ná owó Mohbad nǹkan tó ọmọ yẹn fojú wí lẹ́yìn ìgbà tí Mohbad ti kú for 3 years straight of constant bully, defamation and everything. Ṣèbí mo sọ fún yín pé bí àyìn kéèsì ẹ̀ bá gbọ́ wọ́n gbé nùdù Wùmí jáde náà tó ń photoshop AI orí Wùmí sí orí picture kan wọ́n gbé passport ẹ̀ jáde. Ṣé wọn threaten life ọmọ yẹn ni? Ẹ rí Wùmí bó ṣe ń kó kiri ni because kò yé ọmọ lọ́mọ mọ́. Ó bá ṣe ń get ara ẹ̀ back ni. Ẹ fẹ́ lè pa ọmọ yẹn torí pé bàbá Mohbad ń wá justice àbí wèrè òun ni bàbá Mohbad bó lẹ ti fẹ́ rí 100 million. Ó yẹ 1 billion ló yẹ kọ́ ọmọ yẹn sùn yìí 1 billion. 100 million yẹn ti kéré jù kó tó sọ kẹ́ tó sọ àwọn dáwókú nation wọ́n máa dáwó fún yín. 1 billion ló yẹ kọ́ ọmọ yẹn sùn yìí torí ìkà ni ọ̀dájú abiyamọ ni. Kí ló dé náà tó bá yẹ pọ̀ta Wùmí gan ló kú ṣé Mohbad ò ti ní move on ni kò ní máa dóbò ni? Kí ló wá dé? Gbogbo nǹkan tẹ́ fẹ́ kàn ṣe ẹni sáàlẹ̀ máa fi gba justice gbogbo àwọn lọ́ọ̀yà yẹn irọ́ náà pa wọ́n ṣé wọ́n gba sáà fún yín? Ẹ sọ pé sáà yẹn ò tún ṣiṣẹ́ kò mọṣẹ́ ń ṣe kan tún yọ ọ́ dànù kan tún wá gbàyàn another one. Ẹ kàn fi justice for Mohbad ẹ kàn ṣe kí ni ẹ kàn fi milk àwọn èèyàn nìyà. Ìgbà táwọn èèyàn sọ pé àwọn ò dáwó mọ́ ìgbà yẹn kọ́ ni gbogbo ẹ̀ fall apart. You are milking people with justice for Mohbad. Wo bàbá Mohbad
gbogbo òkúta tẹ́ ẹ sọ Olúwùmí àtàwọn blọ́gà yín o àtàwọn wèrè kan o àtàwọn alátẹnujẹ o tí gbogbo yín tẹ́ ẹ jù Olúwùmí gbogbo ẹ̀ ló ń mú báyìí tó ń sọ ògúlùtù padà lóyìn lórí ṣe rí ẹ máa kéku ni. Is it not enough? Gọ́ọ̀mẹ̀ntì ṣe autopsy ẹlẹ́ẹ̀fẹ́ adáwó fún yín kẹ́ ṣe another autopsy ẹ tún sọ pé ìyẹn náà is compromise. Gọ́ọ̀mẹ̀ntì ṣe toxicology ẹ ní ẹ̀fẹ́ adáwó fún yín kẹ́ ṣe toxicology ẹ ní ìyẹn is compromise. Lọ́ọ̀yà tẹ́ ẹ gbà ẹlẹ́ẹ̀fẹ́ ẹni sàn lẹ́fẹ́ àtúndáwó sàn fún yẹn tún sọ pé ẹ̀ tún fẹ́ sàn yẹn mọ́ pé kọ́ tún dáwó ànádà sàṣẹ́ sí èrè ni. Nísìn ilé ẹjọ́ ti sọ pé kí àwọn máa ṣe DNA ẹ tún sọ pé ẹ̀fẹ́ kí lẹ wá fẹ́ kí lẹ fẹ́. But every day Wunmi don't take a bullet now. You gave your bloggers opportunity for them to drag and bully that young woman. Tó bá ṣe fíìmù kí ló ṣe ṣó yẹ kó fi sí fíìmù ṣé Liam ten kígbe pé fẹ́ ṣe DNA kí ló ń jẹ for the past 3 years tí bàbá ẹ ti kú ṣé ẹ care about bóyá he's alive or dead. All you care about kan grab ẹ kan gbé fún yín kẹ́ lọ ṣe DNA. Do you care about how he's feeding, the school is going? Ṣé ẹ wá rò pé generation yín gan strong ìbẹ́yẹn gan ni because thinking about it who do you think you are? Ṣé ẹ rò pé generation yín gan strong ìbẹ́yẹn náà ni tẹ́ fi wá rò pé ilé ayé yín ni gbogbo èèyàn wá we have to answer to your call. 1 billion ló yẹ kó sùn. Ẹ̀yin ìka ọ̀dájú abiyamọ ṣé lásán lẹ rò pé ìyá Mohbad dúró tọmọ yẹn ni ṣebí ìyá Mohbad ló fòbò ẹbí mọ́. She knows. Who saw from the beginning pé mọ Jossy ni. This man is a cunning, hungry person. Ṣebí Mohbad ìgbà tó wà láyé gan he wasn't close with the father. Ẹ sọ pé lọ́ọ́ ralẹ̀ lọ́dọ̀ ìyá ìyàwó ẹ̀ lọ́ọ́ ṣe lé lọ́dọ̀ kìnní kan. It's because the father is too greedy. Ọjọ́ tó mọ́ kú ogún ló tètè ń dù kò fún òun kankan kò ṣe nǹkan kan fún òun. The man is too greedy. Tara ẹnìkan ló mọ̀. He doesn't care about Liam. He doesn't care about Wunmi. He doesn't care about Adura or anybody. He doesn't even care about Mohbad. Has he not shown it? Wọ́n ṣe DNA ní Naija. Wọ́n ṣe ní ìkan ní Lẹ́kọ̀ọ́, ìkan l'Abuja. Ẹlẹ́ẹ̀fẹ́ ẹni ẹ DNA yẹn wọ́n ti compromise. Okay, ẹ lọ ṣe míì Naija. Ẹlẹ́ẹ̀fẹ́ ẹni òtítọ́ bá gbé outside Naija. Ó dẹ̀ lówó. You are broke. You don't have anything. Ìjọba sọ pé òun máa lọ ṣe tòun ó tún sọ pé òun fẹ́. Every time you change lawyer you change ọmọ yẹn wo ẹ̀mí àfẹ́ ẹ̀ bọ́ ṣèbí ìwọ ló rò pé o mọ kéèsì ń ṣe Wùmí abẹ́ fa kéèsì yẹn kó má jẹ́ pé orí kéèsì yẹn ló máa kú sí lẹ́ ṣe dájú bẹ́ẹ̀ yẹn náà. Ọmọ ti kú fọ́dún 3 wọ́n ti ṣe gbogbo nǹkan tó lè ṣe kò sí nǹkan tó nídìí lára Mohbad mọ́ ẹ jẹ́ kán lọ sí. Tí DNA Liam bá jáde léni pẹ̀lú tissue based DNA bàbá Mohbad will still say is compromised kò sí nǹkan tó lè ṣe tó lè fi tẹ́ máa yẹn lọ́rùn. That is where the problem is. He feels he's so special. Kí ló special pa tó fi máa compromise DNA? Àwọn alágbára akọ̀rọ̀ wọn sọ pé àwọn alágbára wà ní ẹ̀ ta ni yín kí lẹ já mọ́ gan ṣe bá lọ́ba family ní ṣe ẹ wá jẹ́ Dangote family ni. Tó sọ pé wọ́n lọ wá agbára ta ni Mohbad ta ni wọ́. Ṣé Mohbad jẹ́ Davido ni àbò jẹ́ Wizkid tábà sọ pé kíní. Ṣèbí upcoming ni Mohbad náà kì í ṣe pé ó ti débẹ̀ ṣé ó ti ṣe international show rí ni. Ṣèbí Kòròdú náà ló ti ń ṣe show so ta wá ní yín táwọn alágbára kan fẹ́ lò kí ló fẹ́ lò lé yín lórí. Tó dẹ̀ ń kára mọ́ ẹ̀bí pé ó já mọ́ ọ̀kọ̀ọ̀kan who are you? Just because of donation you created a whole shenanigan, a whole different story targeting Mohbad's wife and the son so that pity lè máa ra pity party sọ́dọ̀ yín because of owó àti pity party. Ṣèbí tẹ́lẹ̀ ń bóra ni nísìnyí ẹ ti ṣá ẹ ti ṣì ẹ̀mí yá fẹ́ bọ́ bàbá Mohbad. Gbogbo nǹkan tẹ́ ń kélé lórí tó bá yẹ pé ẹ ti gbà sí kóòtù lẹ́nu ni tẹ́ wà paranoid wọ́n á ti ṣe DNA wọ́n á ti kúrò lórí ẹ̀ ta ló ń delay DNA nǹkan tó yẹ kẹ́ sọ fún wa. Kí ló dé tẹ́ ń change lọ́yà? Kí ló dé tán ní kẹ́ ṣe DNA Nàìjíríà tó dẹ̀ ti stamp ẹ̀ tó ti ṣe gbogbo ẹ̀ tẹ́ sọ pé ẹ fẹ́ grandparent DNA. Kí ló dé tó yẹ pé DNA tó ti ṣe ẹ̀yin lẹ sọ pé ẹ gbà. Think about all this.
because he's enjoying the donation. Òun fẹ́ DNA in America ni òṣó lówó ni. DNA in America cannot cost nothing less than 30K. Ṣé bàbá Mohbad jóyàn tó jẹun kánú? Ó mọ̀ pé àwọn èèyàn máa dá. Tó bá sọ pé 30K làwọn need, àwọn èèyàn máa dá bí 50K. Wọ́n á tún fìyẹn ṣe àpapín. Ẹ̀yin ò béèrè lọ́wọ́ ara yín pé kí ló dé tí ò sin ọmọ yẹn ṣe bí torí donation. Kí ló dé tó jẹ́ pé tó bá ti kù dẹ̀dẹ̀ kan ṣe DNA o, bàbá Mohbad will scatter the whole case, I change the lawyer. And once you change your lawyer, they will start all over from the beginning. Àbí kó gbé nǹkan míì wọlé. DNA ti court ti sọ pé ó yá ẹ lọ ṣe ní different hospital, Wunmi go and do your own, bàbá Mohbad go and do your own. Even we with the court, we are going to do our own. Ọ̀sán kan orúkọ bàbá Mohbad sọ pé òun ò fẹ́ mọ́. Wípé òun fẹ́ mú pathologist òun nìkan, òun fẹ́ mú wá kọ́kọ́ wá ṣe tiẹ̀. Ta ló ń ṣe yẹn? You don't have any consent on Liam. Bóyá kò tí yẹ débẹ̀. You don't have any consent on Liam. Ìwọ kọ́ ló bá Wùmí sùn tó fún lọ́mọ. Ìdẹ́yẹ pé wọ́n á tọrọ owó lọ́wọ́ ẹ̀, ṣé ìwọ gan sì jẹun yó? Ìwọ tó ń dáwó fún èèyàn táwọn bọ́ tó ń bájá. Kì í ṣe pé Wùmí wá tọrọ owó lọ́wọ́ ẹ̀ àbí she needed anything. She's capable enough. She's working to take care of her son. At least somebody has to. Torí àwọn family Mohbad wọ́n tọrọ jẹ ni. Somebody has to work to take care of Liam. Why are you so concerned? Ṣé tí ọmọ yẹn bá tẹ̀jọ́ ọmọ Mohbad lọ́jọ́ tèmi, ṣé ìwọ Jossy ṣó ní nǹkan kan tó fẹ́ fọmọ yẹn? Ṣebí torí ogún ló ṣe fẹ́ manipulate DNA? They change everything. Jossy gangan ló fẹ́ manipulate DNA because he knows that there's nothing for him. He knows that there's nothing for him. So the whole Nigeria, at the judiciary or at hospital, it's not enough for you to get the justice that you want. Ẹ gbọ́n lọ. Tó bá ń ṣe, àwọn sọ pé wọ́n fẹ́ ṣe kíní kan, wọ́n fẹ́ ṣe. Then gbọ́n lọ. What is your importance? Ṣé ọdún mẹ́wàá lẹ fẹ́ fi jókòó lórí òkú ọmọ ni? Tó bá sún ẹ̀wà gbé ọmọ ẹ̀wà lọ sí at this point. Orí pọ̀ ọmọ yẹn ó ti change ẹ̀mọ́ ẹ lọ́wọ́. Wèrè náà fi ń wo wèrè ló fi ṣe náà. Ẹ sùn wèrè dànù. 100 million ti kéré jù. 1 billion ló yẹ kẹ́ ẹ sùn bàbá Mohbad. Ẹjẹ́ tí ò bá rówó san kó lọ ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n Egbere, kó lọ ṣẹ̀wọ̀n kù dànù. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ gan-an? Ogun ṣe wá le tó tẹ́lẹ̀. Torí àtẹnujẹ, ẹ wo bí bàbá ṣe ń ṣe. Ó refuse láti sin ọmọ ẹ̀ torí àtẹnujẹ, torí donation. Wọ́n sọ pé bàbá yẹn ló lose ọmọ. This is not grief. Baba Mohbad is not grieving. Don't get it twisted. This is not grief. Ọmọ yẹn ti pẹ́ jù mọ́ṣúárì now. This DNA can be done with anything. It can be done with Baba Mohbad, Iya Mohbad, Adura, Blessing. Anybody that is related to Mohbad can do this DNA. He's the one refusing, but he doesn't want that. He wants the tissue base. Kodelowo. Now they say, okay, we are ready for the tissue base. He said, no, he doesn't want them to go and do the tissue. He wants to be the one to bring his pathologist by himself. And of course not. Ìwọ kọ́ ni bàbá ọmọ, so báwo ló ṣe máa sọ pé o ní right láti mú pathologist ẹ wá? You are not the parent of the child. Kóòtù sọ pé ó yá èmi mo máa rán ẹ, bàbá Mohbad sọ pé òun ò fẹ́ kí kóòtù rán ẹ, òun lòun fẹ́ dá nìkan ṣe gbogbo ẹ̀ṣẹ̀ lórí ọmọ ọlọ́mọ tí ò kì í ṣe ọmọ ẹ. Grandchild ló jẹ́ sí ẹ, ìwọ kọ́ ló bí. Tó bá yẹ pé o ní inheritance báyà bá sọ pé okay o, torí inheritance ẹ kò sí. Ọmọ Mohbad nǹkan kí ló ṣe bóun ní ẹgbọ́ tí Naira Marley sọ yẹn pé owó tó wà lọ́wọ́ nǹkan kò yẹ kóun kó lẹ̀. Ó ní torí pé Mohbad ti bridge contract. Kí ló wà lórúkọ Mohbad kò sí náà. So èwo wà ní wèrè. Wọ́n kọ́ máa compel Wùmí. Torí pé kí ni murderer ni àbí? Ẹ jókòó síbẹ̀, ẹ ń gbé fake news, fake rumor. Wùmí ló pa Mohbad. Ó yẹ fún wa evidence àti retired journalist yẹn náà. Ẹ fún wa ní evidence bó ṣe pa. Ọ̀rọ̀ ẹnu kọ́ máa tẹ̀lé. Wùmí ló pa Mohbad. Àti kẹ́mi máa sọ pé mo ti ṣe investigation mi, mo ti ṣe gbogbo ẹ̀. No, if you are a real journalist, you are going to prove it to us. Proving it. None of you, bẹ́ẹ̀ ṣe búlì ọmọ yẹn kò sínú yín tó lè fún wa ní evidence ẹyọ kan báyìí ní nǹkan tó ṣẹlẹ̀. Ṣé bọ̀dá Yomi ò lọ inú ilé yẹn ni? Ṣèbú sọ pé òun ti wọnú ilé yẹn, òun ti ní access sí camera. Àwọn ní 3 seconds video, kò sí nǹkan tó ń manipulate.
at the end of the day, why is there no evidence presented in court? Bèrè lọ́wọ́ ara yín ni. But this is all a game to them, a game for them to enrich their pockets. Bukky gbowó olùlẹ̀, Yomi gbowó olùlẹ̀, Baba Mohbad gbowó olùlẹ̀. It's because there's nothing. They are just manipulating the public ni. There is nothing. Kò sí nǹkan kan tó wà hidden, but they have to say that. Táwọn bá sọ fún yín pé Wùmí ló pa Mohbad, báwo lẹ̀yin ṣe fẹ́ dáwó? If the man is not ready to bury Mohbad, as long as money is still rolling in, it's not ready. Ìjọba ṣe jẹ́ ẹ̀yìn ni. Ṣáà ti sọ, ẹ kú orí burúkú bàbá Mohbad. Ẹ wò, Wùmí máa kọ́ yín lọ́gbọ́n. Ẹ sọ pé ẹ̀gbọ́n ni, Wùmí máa kọ́ yín lọ́gbọ́n. Don't mess with that girl.